lọ́mọ àwọn ẹbí wọn ẹni ìwé tó bá ti dé sírù rẹ wà kọ́lọ́mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀ ó dúró táwọn àfáàní pé èṣù ti wọlé o sírù tà àti ìzàwáàdì kéèyàn má fẹ́ fẹ́ yàwó 45 years 55 years àlọ́ wọn fẹ́ ṣe masters wọn fẹ́ ṣe doctorate lẹ́yìn ìgbà yẹn wọn wà lọ́dún mẹ́ta extra wọn fi wáṣẹ́ wọn gba lọ́dún mẹ́ta lẹ́yìn ìgbà tó bá tó 62 wọn ṣe wà mari ẹ̀ tètè ṣàdúrà nǹkan kan ti ṣe kí ni ó súnmọ́ kíkan ti rọ́ọ̀lù ẹ̀yọ́ máa yára nílẹ̀ sí wa sírù kùmọ́ọ̀lù kéèyàn ọmọ máa lọ bí iṣẹ́ kọ́ máa sọ̀rọ̀ ojú wọn ní báwọn bá chẹ́ẹ̀kì lágọ́ mẹ́sàn-án yóò sì tẹ́ bẹ́ẹ̀dì lágọ́ mẹ́jọ àbọ̀ yóò bá tó sùn padà wọn bá ní wọn ti gbé sẹ́yìn bẹ́ẹ̀ lómi sírù lùjọ náà sírù kéèyàn yá wèrè kọ́ máa ní káàkiri kọ́ máa ti ń lọ mọ́ gbogbo ẹ̀ pátápátá àdúrà lóògùn rẹ̀ ọmọ máa ṣe dúkìá fúnra rẹ̀ lójoojúmọ́ àdìkárò sọ̀rọ̀ àwọn ìmọ̀sá ọmọ máa ń kà á tó bá rí i pé kọ̀ọ̀ká dáadáa ó lè bá wọn fún dúkìá wọ́n gbọ́ ọ́ lórí wọ́n ká àwọn dúkìá àwọn ayé ọlọ́wọ́n ọba tá a fi sínú tíra rẹ̀ àwọn ayé ọlọ́wọ́n ọba tó wà nù àdìsá nẹ́bì iná lọ́wọ́ nbí àwọn àfáàní fún ní doko tó láwọn ní afẹ́ kí wọ́n máa fi kíní yìí wú àwọn èèyàn sàn kí wọ́n da àwọn àjọgbá àtàwọn pàǹtí kí wọ́n dànù kọ́wá kú ọlọ́wọ́n bá wọn nìkan tí wọ́n máa fi ṣe wòsàn bẹ́ẹ̀ bá ka lérí èèyàn gbogbo tí wọ́n bẹ lára rẹ̀ yóò kó mẹ́ Jibril ọwọ́ bá nígbà Muhammad nígbà tí ara ní anabi ó ní bisimilayi arikika ìrí anabi ìyín karùkìá fún báyìí min kulli shay'in yudhika níbi gbogbo tí ó yàn la kọ́ máa kú lára rẹ̀ wa min sharri kulli nafsin aw ayni hasidin Allahu yashfika gbogbo aburú ojú tí wo ni ẹ̀mí burúkú ọlọ́run fún ní wòsàn bẹ́ẹ̀ bisimilayi arikika àní pẹ̀lú orúkọ ọlọ́run bá yìí fi ṣe orúkọ fún anabi sì ní àlàáfíà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹni bá wá ń ṣe àwọn ògùn tá a wí nínú Islam tá a bá gba amúkẹ́ni wọn ní àṣẹ fún jama hadduhu dọ́rìbù bí sẹ́ẹ̀f nínú ẹ̀sìn Islam wọn ni kẹ́ gé lérí ni ẹ mú jáde kẹ́sì mú lọ ní ẹjọ́ Islam lábẹ́ ṣẹ̀ríà Islam ẹni tí ń fọ́ ni lérí àtẹnitọ́ yà yẹn wẹ̀rẹ̀ kí ni àtọ̀ láàrin àwọn méjèèjì ẹni tó pààyàn pẹ̀lú ìgbà àtẹnitọ́ pààyàn pẹ̀lú ìgbà pẹ̀lú ògùn kí ni àtọ̀ láàrin àwọn méjèèjì bí wọ́n bá ká gbogbo táwọn afáwọn ńlẹ̀ yìí tí wọ́n fi ń sàfáwọn tí wọ́n bá ká wọ́n yẹn lọ́wọ́ mọ́kà kò ní sọ ayé ń dùn tí ó pé àwọn la ṣe oyún mọ́ nù bí ṣe ń lọ yẹn àwọn la ní kí ọkọ àtìyàwó àwọn la ṣiṣẹ́ yẹn fún wọn md tó kú lọ́fíìsì yẹn àwọn la ṣiṣẹ́ yẹn fún ọmọ akó mẹ́rin ọmọ àwọn ogbó lómi kọfà ayẹlẹfẹ lómi tí fi ń ṣe fáàrí ìyẹn gan ní Saudi Arabia ní Mẹ́kà tí ó ká wọn lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n lè gé rí èyí nítorí àìmọ̀ ọkọ àtìyàwó tí wọ́n ti sàṣìṣẹ́ àwọn náà ti para wọn dà àmọ́ yàrá tó ti ká lómi àmọ́ yàrá tó ti ká lùkànga àmọ́ yàrá tó ti dágbére fún bí wọn tí wọ́n jẹ́ ìyàfẹ́ láyé má látara ìyálé àtìyàwó tí wọ́n sáà fòṣùra wọn ẹni tí ń sẹ́yìn nìṣọ́ ẹ̀kọ́ wọ̀ láyé yàrá Hafsa ó wà nínú ilé rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin ó sì bẹ̀rẹ̀ sí ṣe sírù sí i sì ń sa nǹkan sí ìyàwó abá níbi tí ń lọ pọ̀ títí ń porúkọ rẹ̀ wọ́n sì fà jáde faqataluha wọ́n sì yọ orí rẹ̀ kúrò lọ́rùn rẹ̀ ẹ̀rù pọ́fẹ́ ni ẹ máa sọ fún àwọn afọ pé iṣẹ́ táwọn ń ṣe jẹun yẹn iṣẹ́ kí náà ṣe jẹun àgbòbá mẹ́lẹ̀ àgbòrí fífọ́ mẹ́lẹ̀ ọ̀ máa kí báwọn èèyàn kọ́ máa jẹun ayọ̀ ẹ̀yọ́ àyà mi níparí alifáàìl wọlé ìzáàbà ilé ìkìlá àwọn mushrik ẹni tí ń ṣe àtẹni tó lè bá wọn ipò ẹ̀ bá ń ṣe àwọn méjèèjì ẹlẹ́bọ ni wọ́n o láyé ní ashrakta la yahbatanna amaluk bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan lọ́ta kálẹ̀ yìí wọ́n ní gbogbo ọ̀run rẹ̀ bàjẹ́ àwọ̀ rẹ̀ bàjẹ́ gbogbo sẹ́rẹ̀ rẹ̀ bàjẹ́ o ànábì ọlọ́run níbi wà nábì tó bá ṣẹbọ kú sẹ́rẹ̀ gbogbo sẹ́rẹ̀ ló bàjẹ́ pátápátá o alwajib alayna èmi àtẹ̀yìn ọ̀rọ̀ àyàn lérí wa àtàwọn táwọn wo fídíò yìí táwọn wo ọ̀rọ̀ àyàn lérí wa òun ni pé ká lè bá àwọn ìmáàmù mọ́sálásí kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí fáwọn èèyàn jáde ká lè bá àwọn bàbá wa àti ìyá wa tí wọ́n ti kó sílẹ̀ wípé eléyìí ló dá o eléyìí ò dá o àbẹ́ni tí máa ń jẹ́ ìgbò tí fún múnú wọn káàkiri zaitun abatu sauda zaitun oyin gbogbo àwọn nǹkan wòsàn egbò ilé egbò ta ewé agúnmu tí máa mú àrùn kúrò la eléyìí ní bá ń ṣe ọmọ àlìjẹ́nà ni o àmẹ́ni bá ń ṣe àwọn ìta àkàlẹ́ kan yẹn yọ̀dọ̀ lè wọ náà ni ọlọ́run nígbà ọ̀run rẹ̀ ata ibomina dami kamala dambala téèyàn bá ti túbá tí o bá ṣe má láti sin lọ ọlọ́run ṣàforíjì fún ọlọ́run sì ní fi sinamá kul ya ibadiya alladhina asrafu ala anfusihim gbogbo ẹ̀yin tẹ́ ti lẹ́lẹ́ ológun gbogbo ẹ̀yin tẹ́ ti fọwọ́ ara yín tẹ́ fi kí ọrùn ara yín bọ́nú sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti di nǹkan mọ́rẹ́ tẹ́ bá lọ lè wú kó tẹ́ lọ lè rẹ́ kó ọlọ́run bá ní la taqnatu min rahmatillah ẹ má jáka nínú àánú ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ọba wa yìí kò sí ẹ̀ṣẹ̀ tẹ́yẹsẹ̀ tó bá ti túbá tọ́lọ́run ní foríjìyàn innahu huwal ghafurur rahim ọlọ́run ọba yìí lọ́ba aláforíjì ọba oníkẹ́ ọlọ́mọṣà kẹ́ ẹnì kọ̀ọ̀kan wa èyí tá a ti ṣe
lásìkò àyìnbá kọ́lọ́mọ́sá fèrèjì wa èyí tí à ń ṣe lọ́wọ́ kọ́lọ́njáde túbákù ń bẹ̀ kọ́lọ́n fara láàfíà tẹ̀mí kọ́lọ́n fara láàfíà tara wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.